bàbá dogun ọdún àpé bá a dọ́gbọ̀n oṣù àkò òní ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 2026 eléyìí tí wọ́n kéde ní ìlú Ọ̀yọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olóyè àgbà àgbóyè nílùú Ọ̀yọ́ òun náà gbogbo wọn gbadé kódà títí kan kábíyèsí ọlọ́jà ti àgọ́ ọ̀já nílùú Ọ̀yọ́ èyí tí kábíyèsí aláàfin Ọ̀yọ́ kábíyèsí ọba Ọ̀wádé tí wọ́n wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ń bẹ nílùú Àbújá wípé kó dáwọ́ gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ kàn ó wípé kò gbọdọ̀ dọ́rù rẹ̀ wò ẹ wò ó gbẹgẹdẹ gbiná nílùú Ọ̀yọ́ lónìí nítorí wípé ibi wọn ní gbégbé má gbégbé bẹ́ẹ̀ o ibi tí wọ́n ní kí tẹ̀tẹ̀ ó má tẹ̀tẹ̀ tẹ̀bẹ̀ ẹ wá wò ó bí àwọn ọmọ Ọ̀yọ́ bí wọ́n ṣe túyáyá túyàyà jáde lẹ́yìn àwọn tí wọ́n fẹ́ fi jọba yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yìí kẹwàá wo bínú àwọn ọba yìí náà bí wọ́n ṣe ń dùn àwọn tá à ń wí yìí wọ́n tó bíi 14 tí gómìnà Ṣèyí Mákindé tó gbọ́pá àṣẹ lé lọ́wọ́ nílùú Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ lónìí pẹ́pẹ́yẹ pọnmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n tẹ̀ gbàgbé kábíyèsí ọba Ọ̀wádé pẹ̀lú gbogbo ìdúnkokò àti ọ̀rọ̀ tí wọ́n ń wí káàkiri ẹ wò ó ẹ jẹ́ ń jẹ́ kẹ́ ẹ kọ́kọ́ lọ wo fọ́nrán fídíò yìí náà tí ẹ bá wo fọ́nrán fídíò yìí kẹ́ ẹ wá já padà kájọ ṣàgbéyẹ̀wò rẹ̀ lọ́tún àti lósì kẹjá jọ wo ibi tó jọ fì sí Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi o oyè nẹ́kàn ló kọ bàbá mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yìn wò mí lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ dákun ẹ bá mi subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV ẹ bá mi pé ẹ jẹ́ kó ìròyìn yìí délé kó dóko káàkiri wípé ọba Ọ̀wádé kò sí ohun tí wọ́n ó ṣe o wọ́n ti joyè náà ìwò pápá ìwò ẹ lọ́wọ́ bí nǹkan bó ti ṣẹlẹ̀ ní orí pápá tí wọ́n ti ṣe ìfinijoyè àti ìgbádẹ́yẹ ní ìlú Ọ̀yọ́. ó kẹjẹgbẹ ó kẹjẹgbẹ ó kẹjẹgbẹ ó kẹjẹgbẹ o ìlú Ọ̀yọ́ la wà báyìí o ìlú Ọ̀yọ́ la wà ní Olivet Baptist School òun la wà báyìí níbi tí bàbá wa o ẹnjìníà Olúṣèyí Abíọ́dún Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ṣẹlẹ̀ rí o wọ́n ti fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ báyìí o wọ́n ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn máa mú orílẹ̀-èdè Ọ̀yọ́ àwọn máa jẹ́ kí ó kọjá bẹ́ẹ̀ kí Ọ̀yọ́ state kó máa lọ sókè ara ẹ̀ ni wọ́n fi ń sọ pé àwọn máa yan àwọn ọba lọ́tún lósì mọ́ra wọn so ìlú Ọ̀yọ́ la wà lọ́jọ́ ti tòní àwọn ọba tuntun torí wọ́n ní kò ṣẹlẹ̀ rí o àwọn ni wọ́n fẹ́ fi jẹ nísìn àwọn ẹni yìí tẹ́lẹ̀ wọ́n jẹ́ bíi baálẹ̀ àdúgbò lára àwọn ọba yẹn náà lè rí wọn òun lè ń rójú wọn báyìí òun lè ń rójú wọn lọ́tún lósì a lè ń rójú wọn yẹn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọjọ́ ti tòní ó máa kọjá bẹ́ẹ̀ o àwọn tí wọ́n fẹ́ fi jẹ níbẹ̀ wọ́n pọ̀ lọ́tún lósì ṣùgbọ́n àwọn baálẹ̀ wọn máa gbadé lọ́jọ́ ti tòní wọ́n máa gbadé wọn àwọn náà di ọba nìyẹn o bẹ́ẹ̀ nínú wọn ń dùn ẹ̀rí àwọn lẹ́ ń wò yẹn o àwọn ọba tuntun lẹ́ ń wò yẹn o ṣùgbọ́n nínú gbogbo àwọn ọba yẹn wọ́n ń lọ bí 14 ṣùgbọ́n ọba kan wà níbẹ̀ yẹn tó yẹ pé òun gangan ni ó jẹ́ ọba tó yẹ pé ní gbogbo àwọn ọba yẹn tó yẹ pé wọ́n ní ìyẹn gangan ni ó jẹ́ èmi gangan ní ìlú Ọ̀yọ́ because òun gangan ló wà lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí wa bàbá wa Aláàfin of Ọ̀yọ́ a máa sọ nípa ọba Abdulhamid Oyewale Gbadewọ̀lú 1 Ajagungbadé ọba Sàámú of Ọ̀yọ́ land ni wọ́n máa jẹ́ o ọba Sàámú of Ọ̀yọ́ land bí kábíyèsí Aláàfin ṣe ń jẹ́ Ọ̀wádé bó ṣe ń jẹ́ Aláàfin of Ọ̀yọ́ land bàbá yìí ọba Abdulhamid Oyewale Gbadewọ̀lú 1st Ajagungbadé ọba Sàámú of Ọ̀yọ́ land náà wọ́n máa jẹ́ o ẹ̀rí wọn o ẹ̀rá àwọn olórí lọ́tún lọ́sì ẹ̀rí wọn bó ṣe nú wọn ṣe ń dùn nípa àwọn náà dolórí ọba nìyẹn o wọ́n dolórí ọba nìyẹn ẹ̀rí bílù ṣe ń dùn ẹ̀rí àwọn ọba tuntun ẹ̀rí bó ṣe ń rẹ́rìn tínú wọn ń dùn lọ́tún lọ́sì in fact
àwọn abáláyọ̀ àwọn abayọ̀ lọ́jọ́ ti tòní o. Ìlú Ọ̀yọ́ gbàlejò ẹ̀rẹ́ àwọn èrò rẹpẹtẹ lọ́tún lọ́sì. Wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò ni. Ibi tó sì wà yìí a sì ń dúró de gómìnà kí wọ́n dé láti wá ṣe gbogbo ẹ̀ lọ́tún lọ́sì. Bọ̀ gbogbo àwọn tí wọ́n máa joyè wọ́n ti dé lọ́tún lọ́sì mọ́ra wọn. Ẹ̀rí wọn bó ṣe jókòó tí wọ́n ń gbádùn ara wọn. Ẹ̀rá àwọn olórin kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. Ìlú Ọ̀yọ́ kún dẹ́mdẹ́m lọ́jọ́ ti tòní o. Àsìkò yìí á tù wá lára o. Àsìkò tí ẹ di ọba yìí o á tu gbogbo ìlú Ọ̀yọ́ lára. So kò ní síjà nílùú Ọ̀yọ́ lágbára Ọlọ́run bá. Òkè là máa lọ. Ẹ wo lórí bó ṣe ń rẹ́rìn músẹ́. Ẹ wo bó ṣe ń rẹ́rìn músẹ́. Ẹ wo bó ṣe ń rẹ́rìn ẹ̀rá àwọn onílù. Bẹ́ẹ̀ ni wọ́n ń lùlù lọ́tún lọ́sì. Ẹ̀rá àwọn ọba náà. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ìlú Ọ̀yọ́ gbàlejò. Ìlú Ọ̀yọ́ wọn gbàlejò rẹpẹtẹ lọ́jọ́ ti tòní o. Ẹ̀rá àwọn kábíyèsí. Àwọn kábíyèsí lọ́tún lọ́sì. Àwọn náà dorí adé nìyẹn o. Gbogbo ló dorí adé lọ́jọ́ ti tòní. Òní náà máa gbé adé lé gbogbo lórí o. Òní ni wọ́n máa gbé adé lé gbogbo lórí. A sì fẹ́ kí gbogbo yín kẹ́ ṣe máa fi kẹ́ máa fi tura lọ́wọ́ pẹ̀lú ọ̀pá àṣẹ lọ́jọ́ ti tòní. Bá ṣe ń fún wọn ládé náà máa fún wọn ní ọ̀pá àṣẹ. Àwọn náà ti tó ọba nìyẹn ọba ìlú nìyẹn. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àwọn aráwọn ìjòyè wọn lọ́tún lọ́sì. Àwọn ìjòyè wọn lọ́tún lọ́sì yẹn àwọn náà wà kó yẹn o. Tí wọ́n pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ yẹn o. Wọ́n pọ̀ lọ rẹ́rẹ́rẹ́. Ẹ̀rí bó ṣe ń rẹ́rìn, ẹ̀rí tó ń rẹ́rìn, bẹ́ẹ̀ ni wọ́n ń dùn. Ìlú Ọ̀yọ́ gómìnà wa ti wá jẹ́ kí ìlú Ọ̀yọ́ tó wá lajú sí. Wọ́n ti jẹ́ kó lajú sí. Kò ní sí pé bóyá ọba Aláàfin Ọ̀yọ́ wọ́n ń dá lọ síbi kan. Wọ́n ń dá lọ mọ́nì ìsìn. Àwọn ọba ńláńláńláńlá wọ́n máa tẹ̀lé wọn. Bẹ́ẹ̀ ni ọba bàbá wa náà ọba Sàámú Ọ̀yọ́ land náà àwọn náà máa bí gbogbo bó bá ṣe ń lọ ní àwọn ọba yìí náà máa tẹ̀lé wọn lọ́tún lọ́sì. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba láwọn ìjòyè wọn lọ́tún lọ́sì. Wọ́n ṣe ń gbadé lọ́jọ́ tó yìí náà ń gbà pa àṣẹ lágbára Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ìlú Ọ̀yọ́ bó ṣe ń lo gbèsè á tún máa lo gbèsè yìí. Níta wa máa dúpẹ́ lọ́wọ́ ìlú náà ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀dínà Ṣèyí Mákindé iṣẹ́ ńlá ni wọ́n ṣe. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ náwọn ìlú kan náà lọ́tún lọ́sì. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ nílùú Ìbàdàn náà. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ nílùú Ìbàdàn. Wọ́n ti tẹ̀ láti ṣe látọ̀dún yìí. Àwọn Ọlọ́run ṣe é fún tọ̀bí ṣe. Kò ṣẹlẹ̀ rí yẹn. Gómìnà Ṣèyí Mákindé ló ń jẹ́ kó ṣẹlẹ̀. Gbogbo ọba tí wọ́n jẹ́ ní ìlú Ìbàdàn àwọn náà ni wọ́n lọ́lọ́run fún ṣe. Báwo Ọlọ́run tún fún ìtọ̀yẹ́ náà ṣe. Ẹ̀rá wọn láàfáà lọ́tún lọ́sì. Àwọn láàfáà lọ́tún lọ́sì ní àdúrà àjọ tuntun ní. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ̀rá wọn yá wá. Ẹ̀rá wọn ìjòyè lọ́tún lọ́sì. Ẹ̀rá wọn Afẹ́nifẹ́re lọ́tún lọ́sì. Ibi àwọn pictures àwọn ọba yẹn òun la wà yìí o. Àwọn ọba ilẹ̀ àárín lọ́kọ̀ọ̀kan yẹn o. Òun là ń ṣòro fún yín báyìí yẹn o. Àwọn ọba tó máa fi jẹ lọ́jọ́ tuntun. Àwọn yẹn àwọn ọba yẹn lọ́jọ́ tuntun. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Àṣìṣe ojú kò ní tiwa. Ìyanu àṣẹ ojú kò ní tiwa. Ojú kò ní tiwa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Thanks so much. Ọlọ́run padà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàlá ń dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé lọ́jọ́ ti tòní. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọjọ́ ti tòní. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nílùú Ọ̀yọ́ tí ó gbọ́n lọ létòlétò the coronation and the presentation of staff of office to the new king Ọ̀yọ́ land. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá wọn ṣe lọ́jọ́ ti tòní. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gómìnà náà lè fojú rí yẹn o òun ọ̀lẹ́ rí lọ́tún ló sí o down wearing uppers in Ọ̀yọ́ land. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ lójú the coronation and the presentation of staff of office to the crown bearing of Ọ̀yọ́ land. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àṣeyọrí o lágbára Ọlọ́run àsìkò tí ẹjọ́ ọba yìí tẹgbọ́n pàṣẹ yìí á tún wà lára o. Ọ̀gbẹ́ni ẹ̀sìn brown lẹ́ ń wò yìí o ẹ̀sìn brown láti Fresh FM o lẹ́ ń wò yìí o àwọn ni wọ́n wá ṣe atọ́kùn ọbẹ̀ lọ́jọ́ tuntun
rédíò wọn náà ní tiwantiwa tiwọn rédíò wọn náà ní tiwantiwa àwọn ni wọ́n wá darí ètò lọ́jọ́ ti tòní IC Brown tí gbogbo wọn wọ̀ lọ́jọ́ ti tòní àwọn ènìyàn ojú kò ní tiwa ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá àwọn èèyàn ló ń dé yẹn lọ́tún lọ́sì àwọn èèyàn ló ń dé lọ́tún lọ́sì yẹn wọ́n ṣe ń dé lọ́tún lọ́sì kò ní bàjẹ́ o lọ́yọ̀ ò ní bàjẹ́ gbogbo Ọ̀yọ́ ṣètò ní bàjẹ́ lágbára Ọlọ́run bá. ẹ jẹ́ mọ́ kí yín káàbọ̀ padà láti ibi tí ẹ ti lọ wo fọ́nà fídíò yẹn ṣe rí ohun tó yà mí lẹ́nu ohun tí ẹ̀rù fi ń bà mí fún kábíyèsí ni wípé àwọn tí wọ́n gbadé yìí wọ́n pọ̀ 14 ni wọ́n gbogbo àwọn ìlú tí wọ́n jọba lé lórí inú wọn máa dùn sí o ẹ wá wo àwọn 14 tí ìmọ̀ wọn bá ṣọ̀kan ṣe mọ̀ wípé wọ́n á borí ìmọ̀ Aláàfin Ọ̀yọ́ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ wípé wọ́n gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wípé kí ilé ẹjọ́ tó ga jùlọ yìí kó dá gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ kọ́ ọ wípé wọn ò gbọ́dọ̀ fẹ́ni kankan joyè wọn ò gbọ́dọ̀ fẹ́ni kankan jọba they continue orí pápá ìṣeré tí wọ́n lò kó gbèrò àwọn èèyàn ń dunnú ṣe mọ̀ wípé ìdùnnú táwọn èèyàn ń dunnú yìí wọ́n máa fi kọrin yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ sọ́lẹ̀ ọkàn yọkẹ́ wípé kò wá tán bí f'Aláàfin Ọ̀yọ́ yan kábíyèsí ọba Òwúadé because wọ́n máa rí kábíyèsí gẹ́gẹ́ bí ẹni tí ń ṣẹ̀tanú wọn wọ́n máa rí kábíyèsí gẹ́gẹ́ bí ẹni tí ò fẹ́ gbé sókè wọn wọ́n máa rí kábíyèsí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ onímọ̀tara ẹni nìkan ọ̀rọ̀ wo wá ní kábíyèsí ó wàá sọ báyìí tí ó wàá níyì létí àwọn eléyìí ǹjẹ́ àwọn wọ̀nyí ṣé wọ́n ní rí kábíyèsí gẹ́gẹ́ bíi pé mọ́ ṣe tiẹ̀ káwa náà máa dá ṣe tiwa nítorí pé ńgbà tá a fẹ́ gbadé ò fọwọ́ sí i òní la sì rí àmọ́ tó ń bọ̀ lọ́la ìtàn tó wà ńlẹ̀ yìí kò ní parẹ́ láyéláyé o wípé Aláàfin Ọ̀wọ́adé ò fọwọ́ sí ìgbadé àwọn lọ́balọ́ba yìí kan nígbà tí àwọn ọba yìí tí wọ́n bá wá gbòòrò tán ǹjẹ́ wọ́n máa fojú re wa Aláàfin kódà tí wọ́n máa fojú re wa àpèrè yẹn kábíyèsí Aláàfin Ọ̀yọ́ àti àwọn ọba yìí nítorí wọ́n ti dọba báyìí àwọn àtọwọn ọba yìí ni wọ́n dẹ̀jọ́ máa wà nínú Ọ̀yọ́ tí kábíyèsí bá fẹ́ pe ìpàdé fún ìlọsíwájú àti ìdàgbàsókè ìlú Ọ̀yọ́ tí wọ́n máa dá kábíyèsí lóhùn ìlú tí ìfọwọ́sowọ́pọ̀ àwọn tí wọ́n jẹ́ aṣáájú wọn tí ò sí ǹjẹ́ ìdàgbàsókè máa dé bá ìlú Ọ̀yọ́ báyìí tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ bá ń pàṣẹ tó bá pàṣẹ dé tẹ́rítírì ẹnìkan tó jẹ́ wípé tẹ́rítírì ọba tí wọ́n ṣẹ̀ fi jẹ yìí tó sì mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ kò fọwọ́ sí nígbà tó òun fẹ́ jọba ṣé mọ̀ wípé kábíyèsí yẹn náà lè sọ pé irọ́ mo fagilé tẹ́rítírì mi lélẹ́yìí kálá ṣé mọ̀ wípé ó lè sọ pé irọ́ mo fagilé kálàfin Ọ̀yọ́ lọ́dún tẹ́rítírì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ míì because I am very sure ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ yìí kábíyèsí ọba Òwúadé wọn ò lè mọ̀ nípa ẹ̀ àwọn èèyàn tí wọ́n ti ṣe pẹ̀lú kábíyèsí ọba Adéyẹmí ọba Lámídì kábíyèsí Aláàfin àná ni wọ́n máa jábọ̀ ni wọ́n máa sọ ibi tí Aláàfin Ọ̀yọ́ àná tí wọ́n bá ṣẹ́ dé fún kábíyèsí ọba Òwúadé kì í sì ń ṣe gbogbo ibi tí wọ́n bá ṣẹ́ dé ló jẹ́ kí kábíyèsí ọba Òwúadé tẹ̀lé gbèsè dé akéré lọ́jọ́ orí nítòótọ́ ṣùgbọ́n ọjọ́ ọ̀la tẹ́ ń sọ yìí ọjọ́ ọ̀la ti wà ní àwa lọmọ yín this ọjọ́ ọ̀la tí à ń sọ wípé kó bá máa bàjẹ́ yìí it is our own time it is our own regime so aláǹfààní àti sọ wípé a fẹ́ kẹ́ ẹ ṣe dáadáa lẹ̀ káwa náà lè bá dáadáa lọ́jọ́ ọ̀la fún ẹ̀yin látọ̀dọ̀wọ́ ẹ̀yin bàbá wa
kẹ ẹ wá rí i pé àwòrán gàdàgbà ni wọ́n ṣe flex, wọ́n gbé gbogbo ojú àwọn olóyè àgbóyè yẹn, wọ́n gbé ojú wọn sí i, wọ́n ṣe gbójú wọn sí i, wọ́n gbé picture gómìnà Ṣèyí Mákindé báyìí, wọ́n tún pọ́n kábíyèsí Aláàfin Ọ̀yọ́, wọ́n tún wá pọ́n wọn lé, wọ́n tún fi fọ́tò wọn, wọ́n tún fi sí i. Láìkí wa àbí fẹ́ káwa joyè àbí àwa gbà yín gẹ́gẹ́ bí olórí ọba wa. Aláàfin Ọ̀yọ́ ṣé wọ́n ti gbàgbé wípé tí àwọn wọ̀nyí at least 14 yìí wípé bóyá bí 14 ọba yìí lásán tí Aláàfin Ọ̀yọ́ ń lọ, tí ọba 14 tó tún tẹ̀lé wọn lẹ́yìn, máa mọ bí ilẹ̀ ṣe máa ń rọ́ ni tí Ọ̀nìrìṣà bá ń lọ sí event, bí ilẹ̀ ṣe máa ń rọ́ tìtìtìtìtì. Mọ́tò tí ọba kankan ò bá tẹ̀lé Ọ̀nìrìṣà, mọ́tò tó máa ń tẹ̀lé Ọ̀nìrìṣà ó máa ń tó 5 yàtọ̀ sí mọ́tò tiwọn. Àwọn mo ti gbàgbé nǹkan tí wọ́n pè wọ́n, àwọn bàbá tí wọ́n máa ń ṣàríyá ṣáájú Ọ̀nìrìṣà tàbí lẹ́yìn wọn yẹn, wọ́n ní bọ́ọ̀sì tiwọn lọ́tọ̀. Nítorí on a several occasion ni mo ti pàdé kábíyèsí Ọ̀nìrìṣà. Ẹ wá wò ó tó bá jẹ́ wípé Aláàfin Ọ̀yọ́ wọ́n fi tọ̀yàyà ṣe pẹ̀lú wọn. Àwọn kábíyèsí yìí píkṣọ Aláàfin Ọ̀yọ́ tí wọ́n fi síbẹ̀ ṣe rò pé máa dùn mọ́ wọn nínú rẹ̀, ẹja fi ibẹ̀, ẹja mẹ́nu kù, ẹja fi ibẹ̀. Bẹ́ẹ̀ ni now pẹ̀lú gbogbo fàásọ̀tún fàásọ̀sì nísìn, and I'm very sure nígbà tó tẹ̀ ti jẹ́ wípé àwọn ọmọ ọba tí wọ́n ti wọ́ ọba fúnra ara rẹ̀ tí wọ́n ti wọ́ lọ ilé ẹjọ́ wípé máa mọ̀ lọ síbì kan wọn tí ó bá ti ṣe nǹkan kan, ibi tí ọba ti pọ́n ẹlẹ́mọ́ lọ ọbẹ̀. Nígbà tó jẹ́ pé ariwo yìí ti wà ńlẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ wá ni. Ẹ wo fọ́nrán fídíò tá a gbé jáde lánàá látẹnu ọmọ Kẹ́hìndé Ṣọ̀lá tọwọ́ náà jọ ọmọ bíbí Ọ̀yọ́. Ẹ wo òtàn tí wọ́n ń sọ fún wa, ẹ wo báwọn èèyàn ṣe ń gbóṣùbà káre fún wọn. Àwọn ọmọ Ọ̀yọ́ kan wà ojú wọn ti là ní ìsinyìí. The reason why tí púpọ̀ nínú wọn tó jẹ́ pé ojú wọn ti là ní ìsinyìí ni pé kábíyèsí ọba Ọ̀wádé ó ń fún everybody ní wòtòwòtò, everybody back to back, take your thing, gba tiẹ̀ ni. Ó ti wá fi hàn gbangba wípé kábíyèsí ọba Ọ̀wádé kì í ṣe pé bóyá wọ́n wá láti wá tako Ọ̀nìrìṣà. Ohun tó wà ń bẹ̀ ni pé àwọn tó wà pẹ̀lú kábíyèsí ọba Ọ̀wádé wọ́n ń ṣe níṣe wípé ìtẹ́ yìí o, nobody can compete with you. Kábíyèsí Ọ̀wádé èmi rí wípé wọ́n rí àwọn tí wọ́n fẹ́ jọba ẹ̀ gẹ́gẹ́ bí threat, gẹ́gẹ́ bí competitor tí ò sì rí bẹ́ẹ̀. Ní ìlú Ẹ̀gbá tí wá ń bí báyìí, ọba 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ ọba ńlá tí wọ́n wà lẹ́gbàá Abẹ́òkúta, ọba ńlá 5. Káṣẹ̀ má wàá sọ àwọn ọba kéréje tí wọ́n wà lábẹ́ wọn tí wọ́n lé ní 100. Aláké lásán tẹ́ bá mọ iye ọba tó wà lọ́ndà Aláké, ok, Aláké ààfin Abẹ́òkúta ló wà, ọba ńlá ni. Ọ̀ṣìlẹ̀ Òkè Ọ̀nà ọba ńlá ni, Abẹ́òkúta. Pálásì Ọ̀ṣìlẹ̀, ok, gbogbo pálásì gan ni ò jìnnà síra wọn. Láti Aké mọ́tò 100 naira lẹ́ máa wọ̀ dé Ṣàpọ́n, Pálásì Ọ̀ṣìlẹ̀. Láti Ṣàpọ́n mọ́tò 100 naira lẹ́ máa wọ̀ dé Bàrà lọ sí Pálásì ọba Olúbàrà. Ọmọládé, kábíyèsí o. Láti Ọ̀ṣìlẹ̀ mọ́tò 100 naira lẹ́ máa wọ̀ dé Ìyànà Òwu tẹ́ máa fi dé ọ̀dọ̀ ààfin kábíyèsí ọba Olówu tìlú Òwu. Ẹ lè fẹsẹ̀ rìn láti ààfin kábíyèsí Olówu dé ààfin Àgbùrá àti Gbàgbùrà.
àwọn ọba ńlá mẹ́rẹ̀ẹ̀rin wọ́n dẹ̀ wà lábẹ́òkúta everybody wọ́n ń fẹ́ láwọn wọ́n dẹ̀ ṣe papọ̀ kẹ́ má wàá sọ ìyá àwọn ọba tó wà lọ́ndà wọn gbogbo àwọn ọba tó wà lọ́ndà wọn they do respect them a lot. àwa tá a jọmọ Ẹ̀gbá gan tá a jọmọ Ẹ̀gbá ké inú wa máa ń dùn sọ́ba wa ni nítorí pé oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n fi ọba wa nìkan ṣe ló jẹ́ ọba tó jẹ́ pé ìyàwó kan so lọ́ní láàfin ìyàtọ̀ sáláàfin Ọ̀yọ́ àwọn ṣẹ̀gúrí àpèrè ni ṣẹ̀gúrí àpèrè náà tí màrà tí bàbá náà ó dà lápá abẹ o. ẹ wá ní bí gbogbo ẹ̀ bó ṣe rọ́ tì nílùú Ọ̀yọ́ àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n kóra wọn lọ́bẹ̀ wọ́n ti wò ó pé kò sí kankan Aláàfin Ọ̀yọ́ àwọn ilé ti gbadé wọn ti gbadé náà wọ́n sì ti gbadé wọn Ìwó pápá Ìwó náà wọ́n ti mójè yìí jẹ náà. èmi rọ kábíyèsí bẹ́ẹ̀ sì rèé gbogbo wa ń bẹ kábíyèsí ṣé ẹ mọ̀ wípé nígbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ láti gba ìfinijoyè wọn láti ọ̀dọ̀ àwọn àti Ọ̀nìrìṣà everybody ń bẹ̀ wọ́n pé kí wọ́n wá àtúnṣe kí wọ́n ṣe é kódà kò dìgbà tí wọ́n bá sọ pé Ọ̀nìrìṣà má bínú o tí everybody bá rí wípé Aláàfin Ọ̀yọ́ kẹ́kọ̀ọ́ létí ó dẹ̀ lọ sí ààfin Ọ̀nìrìṣà wà láìtàláì súnmọ́ mi láì kò sẹ́nibọ̀dì tó máa sọ̀rọ̀ nípa wípé wọ́n wòra wọn lójú kan bá kàn wọ́n. wọ́n máa wò pé òkè ọ̀rọ̀ ọba ni kò ṣeé dáṣọ́ ti yanjú ẹ̀ láàrin ìra wọn nìyẹn wọ́n ti jọ ń ṣe papọ̀. ṣùgbọ́n pẹ̀lú bá a ṣe sọ tó kò sí àyípadà o. Now this is another one entirely. Afẹ́bẹ̀ kábíyèsí Aláàfin Ọ̀wọ̀ Adé wípé kí àtúnṣe àti àyípadà number 1 kó wà láàrin àwọn àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí pé à ń lọ kóòtù kádékádọ̀ rẹ o. bẹ́ẹ̀ ni mo sọ gómìnà àti máa wò pé Aláàfin Ọ̀wọ̀ Adé you carry me go court how they do am for the border you carry me go court àwọn ìyẹn number 1 number 2 àwọn tí wọ́n fẹ́ fi joyè yìí tí Aláàfin Ọ̀yọ́ náà sọ pé kó má fi wọ́n joyè yìí àwọn náà ti máa fojú ẹ̀gbẹ́ kan wo Aláàfin Ọ̀yọ́ ò lè fojú dáadáa wò wọ́n o ẹ má jà parọ́ tọra wa jẹ Yorùbá ni wá ẹni ò bá fẹ́ wa a kì í fẹ́ ẹ bẹ́ẹ̀ ni a máa ń fira wá hàn gẹ́gẹ́ bí ọ̀tá gbangba ìjẹ́ bó láìkì mi èmi náà láìkì ẹ̀ kí wá nìyẹn kí wọ́n ṣàtúnṣe ìyẹn náà kí wọ́n kó àwọn lọ́balọ́ba tí wọ́n fi joyè yìí kí wọ́n kó wọn sọ̀dí kí wọ́n kó wọn papọ̀ ìlú Ọ̀yọ́ yẹn ó máa fi ní lọ síwájú ni everybody wọn ló máa fẹ́ try láti lè gbé ìlú wọn sókè láti lè gbé agbègbè wọn sókè pé wọ́n ti ń ṣe nǹkan báyìí lọ́dọ̀ kábíyèsí kìíní kan ti ń ṣe nǹkan báyìí ẹ jẹ́ kí mi náà ṣe Sàámú ti ń ṣe nǹkan báyìí lọ́dọ̀ tiẹ̀ ẹ jẹ́ káwa náà ṣe lè níbi tọ̀dọ̀ tiwa ẹ wá jẹ́ kí wọ́n wá ní nǹkan ṣe nílùú Ọ̀yọ́ kẹ wá wo báwọn lọ́balọ́ba ṣe máa pọ̀ táwọn náà ti máa gbàlejò àwọn lọ́balọ́ba outside the Ọ̀yọ́ iyì ńlá wá wà fún Aláàfin Ọ̀yọ́ gọ̀ọ̀sẹ̀ tí wọ́n bá pariwo Aláàfin Ọ̀yọ́ tó ń sọ̀rọ̀ wọn láìda àwọn táwọn yẹn àtọwọ́ òlu wọn tí wọ́n bá ti tẹ̀lé Aláàfin Ọ̀yọ́ tí ẹ mọ̀ yí pé inú Aláàfin Ọ̀yọ́ ló ti dùn yí pé èrò ń bẹ lẹ́yìn mi ṣùgbọ́n nísìnyí gbogbo àwọn tí wọ́n fi jọba yìí ta Aláàfin Ọ̀yọ́ ní rárá tẹ́lẹ̀ yìí ṣùgbọ́n tí wọ́n kọ̀ntínú pẹ̀lú ẹ̀ àwọn ọmọ ọ̀lú wọn ọmọ àrí Aláàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wípé wọn ò fẹ́ lọ síwájú fún ìlú wọn. ẹ bá mi fi irungba ń ṣe ọ̀sàbẹ̀ comment section ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ́ mi eré àtàjọ náà láti pàdé láṣẹ Elédùmarè ó dàbọ̀.